káàbọ̀ padà Miliki Express ètò náà ṣì ní Miliki Express. Mo lérò pé ẹ gbádùn orin tá a fi jomi toro fún yín o. Ṣé gbádùn gbogbo bá ṣe wọlé mẹ́ta lọ́kan la fi ṣe ṣe mọ̀ pé ọba kan náà ni gbogbo wa kúkú ń ké pè kélédùwà sáà máa gbàdúrà gbogbo wa náà ní kókó bẹ̀. Tá bá ti ń ṣe dáadáa tó ń sọ́wọ́ ọwọ́ rẹ̀ tó ń hùwà tó dáa tó lẹ́tọ̀ọ́. Elédùmarè ọba òkè yóò gbọ́ gbogbo ohun tó bá béèrè lọ́wọ́ rẹ̀. Ìyàwó mi tó jẹ́ ẹnìkẹta mo ti ránṣẹ́ àlejò wa ti wọlé yóò sì ní ìdí láti lọ kó gbogbo rẹ̀ pọ̀ gbogbo gàrí omi kó tẹ̀bà irú ẹ̀bà olè máa ń jẹ́ sẹ́fẹ̀. Ẹ̀bà yẹn kókó. Bójú ní kókó ni bójú èyí tó soft náà ni gbogbo. Abẹ́òkúta náà ti wá mú mọ́lú wọn má ràn mí létí o ìlú ìmẹ̀kọ àfọ́n mo mọ̀ délédélé ẹ̀bà ni wọ́n ń jẹ. Wọ́n á máa jẹ ìtò. Ẹ̀bà tó ní kókó sọ́ọ̀lì ó lè jẹ́ fẹ̀ṣẹ̀lú náà tómi ò bá tètè. Ó wá ṣì àmàlà funfun ni. Àmàlà funfun. Àmọ́ àwọn ẹ̀gbá máa ń jẹ̀bà. Àtẹ̀kọ́ ìwọ náà pé onímẹ̀kọ ẹ̀kọ́ jáde nínú ẹ̀. Èmẹ̀kọ bó bá jọ́ bẹ́ẹ̀ náà lórí. Ẹ̀yin èèyàn wa lórí ètò mo mọ̀ wípé Àbáyọ̀mí Ọ̀kẹ́ ọdún ni kò ṣàìmọ̀ fún olókun nígbà tá a bẹ̀rẹ̀ ètò Miliki Express níbi ọdún 3 sẹ́yìn àjọ ń tukọ̀ ẹ̀bọ̀ náà ni kó tó di pé Ọlọ́run bá wa gbéṣẹ́ lé lọ́wọ́ àdúrà kí gbogbo wa máa bízì náà ni a máa ń gbà ṣe mọ̀ kó ṣe bí àwọn tí ò níṣẹ́ tí wọ́n lábọ̀ tó máa láwọn bízì ó wà nílé ẹ ló àbáwo ni ó tójọ́ 3 mọ́ bízì náà ni bẹ́ẹ̀ni tó ń gbére bọ̀ wá fún ẹ bó bá fẹ́ gbé wá fún ẹ ní àwọn bízì jẹ́ ká gbé fẹ́ lómi ẹni tí ò bá níṣẹ́ tó ń ṣe dákun ẹbí tó fáwọn èèyàn pé for now nǹkan ṣe dáadáa ká má sọ mi àmọ́ bí tẹ bá tí àti ẹ̀dẹ̀ rí Yọmí bò ní. Dáadáa ní jàre ìyáàfin ó tójọ́ 3. Ìjọ kan pẹ̀lú àpè àṣà Yọmí ó kú tí o mọ̀ pé Yọmí lọ Enugu àbí bo ló lọ ẹnu dàgbà bíà ilẹ̀ Ìgbò. Imo. No, General Buhari ló ní Igbo State. Igbo State. Ilẹ̀ wà kí. Àwọn ní Igbo State òṣèlú ni. Òṣèlú. Kò ń ṣe pé bóyá kó sóṣèlú náà ń tọwọ́ tẹsẹ̀ pàtó ṣùgbọ́n kò sí bí olóṣèlú ṣe fẹ́ ṣe òṣèlú tó tí ò ní nílò ohun tá à ń pè ní publicity ìyẹn àti PR. Understand? So gbogbo ohun tí bí táwọn olóṣèlú ń ṣe ní gbangba àwọn kan náà wà ní backstage tí wọ́n ń prepare wọn tó máa sọ fún wọn pé chief irú aṣọ tẹ́ máa wọ̀ jáde lẹ́ni rẹ̀ nǹkan táwọn èèyàn fẹ́ rí lára yín rẹ̀ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ rẹ̀. Ilẹ̀ ń kó bọ̀wọ̀ lọ́wọ́. Bọ̀wọ̀ kọ́ packaging ni. Bẹ́ẹ̀. Àwọn ló ń kó bọ̀wọ̀ lọ́wọ́ tó tí chief bá ti gbé our fellow widows àṣàwọn ni. Irọ́ èmi ò ní package client tèmi bẹ́ẹ̀. Olúwa ó dà PR ṣé iṣẹ́ PR ṣé gẹ́gẹ́ bí ọ̀dọ́ èmi lérò pé àwọn àgbàlagbà ló máa ń gbà síṣẹ́ yẹn àbí gẹ́gẹ́ bí ọ̀dọ́ wọ́n tún lò yín pé ókè o àwọn ọ̀dọ́ rèé o ẹni tó máa ṣe kò kárí ọ̀dọ́. Ṣé rí tẹ bá ṣàkíyèsí pé ètò ìdìbò tó lọ kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn tí wọ́n dìbò gan àtàwọn tó ń kópa nínú ìbò ọ̀dọ́ ni wọ́n. Bẹ́ẹ̀ni. Tẹ bá dẹ̀ rí pé ẹ̀sìnkò òṣèlú ti kọjá ayé ká tojú bọlé nìkan láti sọ fáwọn èèyàn pé ẹ wá dìbò fún wa ó ti di ohun tá à ń gbé lọ sórí social media. Lórí bẹ́ẹ̀ ni tó jẹ́ pé Facebook ni o Twitter ni o gbogbo nǹkan bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń decide ìwé èèyàn tó fẹ́ dìbò fún tó fi lè mú kí ẹ̀yin náà mọ̀ gbogbo àwọn olórí orílẹ̀-èdè yìí gbogbo àwọn gómìnà gbogbo náà wà lórí Facebook. So ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ pé àgbàlagbà ló gbọ́dọ̀ ṣiṣẹ́ PR ọ̀dọ́ ló máa lè sọ fún yín pé bí pulse ọ̀dọ́ ṣe rí rè àti bí ọ̀dọ́ ṣe ń ronú rè báyìí la ṣe lè sọ fún yín bẹ́ẹ̀ ṣe lè address àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe lè capture mind àwọn ọ̀dọ́ ohun tó fi dàbí ká pé àwọn ọ̀dọ́ ni la wà lẹ́yìn iṣẹ́ yẹn. Owó kù ti ṣẹlẹ̀ nú. èmi àti kábíyèsí sọ̀rọ̀ yín lẹ́yìn èmi sọ fún wọn pé ẹ̀yin náà wà lára àwọn tí wọ́n advice àwọn arábí pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo àwọn òṣèré eré àgbéléwò pé àwọn ni ó ta ojú wọn gẹ́gẹ́ bí ambassador pé ambassador ẹ dìgbò fún èmi ọmọ yìí o à ń bọ̀ o à ń bọ̀ wọ́n lẹ́yìn lẹ wà ń di. no tẹ bá wò náà ṣe rí wọn ṣàṣìṣe o àwọn tí olóṣèlú tí wọ́n lo àwọn olórí àwọn eléré orí ìtàgé àgbéléwò láti fi polongo ara wọn ṣiṣẹ́ ṣe rí bí ẹ̀yin náà ṣe wà ní ìsìn mọ̀ tá à ń pè Ọlọ́run kékeré small god nìyí fáwọn kan bẹ́ẹ̀ ṣe wà lórí screen yìí ẹ ti di small god tẹ́ pé ohun tó bá jáde látẹnu yín fáwọn èèyàn ohun tẹ́ bá ti sọ báyìí wọ́n máa gbà ní ẹlòmíì ò gbọ́ràn sóbi ẹ̀ lẹ́nu ṣùgbọ́n ó gbọ́rọ̀ kábíyèsí ohun tí ìyáàfin bá sọ tí mọ́mí ẹ̀ bá ní
báwo ló ṣe kíní ìṣó yẹ kó ṣe báyìí ní ẹ̀gbọ́n kan tí ìyáàfin sọ lẹ́yìn ọjọ́ yẹn ìyáàfin ní ká máa ṣe báyìí so ẹ ti di small god òun ló ṣe jẹ́ pé celebrity endorsement bá a ṣe ń pè òun ni gbogbo èèyàn ń lò brand ń lò àwọn companies ń lò àwọn olóṣèlú náà ń lò wọ́n ti believe pé táwọn bá ti gbé eléré orí ìtàgé kan àbẹ́ni táwọn wò lórí TV tó bá ti lè sọ pé ẹ dìbò fún lágbájá wọ́n pa àwọn èèyàn tẹ̀lé ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ó dẹ̀ ń ta ó ń bọ̀ sí lóòótọ́ ó ń rí bẹ́ẹ̀. toro kún wọlé sọ́dọ̀ àwọn àbínà eléré orí ìtàgé náà. owó wọlé sí sáìdì ọ̀dọ̀ kábíyèsí náà kò jẹ́ agbọ́n pa ẹ̀. kò sówó ń bí o kò sówó ń bí o torí ibi tèmi jókòó sí lèmi jókòó sí o tèmi jókòó sí lèmi jókòó sí o. àwọn kan tiẹ̀ láwọn ṣe lọ́fẹ̀ẹ́ àwọn òun náà ṣe lọ́fẹ̀ẹ́ ó àwọn kan láwọn ṣe lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n tí ẹ pè mí kò rárá wá sí bí ọ̀fẹ́ náà ṣe fẹ́ wà investment ni èèyàn kan náà ló ní òun lè kú fún ẹgbẹ́ òṣèlú kan ọlọ́mbẹ̀là ó ní ibi tọ́rọ̀ ìdé nínú òun lè kú òun fún lè wọn. tẹ̀lé kú torí èmi náà gbọ́rọ̀ yìí àbíkọ́ ló ń sáré. nígbà tí ọ̀rọ̀ wá dà bó ṣe wá dà létà àwọn èèyàn wá béèrè pé arábìnrin kó wá ní ó ṣe gbẹ́ndé ayé nù. olúwa ọlọ́mọ yẹ ká fi ìyá máa ṣọfẹ́ politics nítorí àti jẹ dòdò ẹnu wa wà lè so dòdò mọ́. kò yí sí ìdókọ́ tó wọn náà ń pè ní dòdò yìí ọmọ mi ò lè fi ṣeré ìyẹn dòdò dòdò ó láìkì dòdò gan so àgbàlagbà mi náà fẹ́ràn dòdò ju kó sò dòdò lọ. ó dó tiẹ̀ ń dà torí ibẹ̀ náà ni a wà dájú àwọn kan ní àwọn kábíyèsí pé àwọn olóṣèlú yìí ló ń gbé wọn pé àwọn fíìmù wọn kò kúkú sí pé tọrọ kọ́bọ̀ kan náà wọ́n ń pa wọ́n tún ṣọ́ọ̀tì bọ̀ ni ẹ bá fi 1 million ya fíìmù yóò tàn 650 àbí kó tàn 750 ẹni bá tiẹ̀ fẹ́ràn rẹ jù ní ó rà lọ́wọ́ rẹ ní 900 ó tún pàdánù 100 naira 100,000 kọ́ lọ má jẹ́ aṣòwò ṣọ́ọ̀tì àwọn náà nù àwọn onífíìmù àwọn alọ́wọ́ àwọn olóṣèlú lọ ti ń gbowó. ẹbí wọn náà ebi táwọn náà sọ ọ̀rọ̀ yìí dà ní abẹ́ bọ̀ èwo ni ká fẹ́ ṣe fíìmù ká máa ṣe ní ìṣe àró mo náà ń pè láàró mo ṣe jẹ́ nísìnyí mo fẹ́ gbé fíìmù jáde màá wá pe àwọn èèyàn mi hello ẹyẹ máa bọ̀ ẹ wá bá mi ṣe eré yìí o ẹni owó dà èrò tí wọn náà bá ti fẹ́ ṣe tiẹ̀ wọ́n náà pe àwa náà so ó ti wá di àárò then àwọn fíìmù ọ̀hún náà tí wọ́n máa ṣe àní rí pé kí fíìmù ọ̀hún kọjá àgbéléwò tàbí tàsé ohun dọ́rọ̀ fíìmù dẹ̀ ti dé ní ìsìn industry tá à ń pè ní Nollywood yìí ó ti di pé kó bá fẹ́ ṣe fíìmù kúkú ṣe fíìmù kárẹ̀ náà tán kókó ohun tó bá fẹ́ kówó lé fíìmù kó kójú òṣùwọ̀n gbé fíìmù ẹ lọ sínímà jẹ́ káwọn èèyàn lọ wo fíìmù ẹ ní sínímà. bó tiẹ̀ lọ sínímà o ṣe kíní lọ LTV táwọn èèyàn á rí sínímà náà ní kó o lè pa owó ẹ wọlé ṣùgbọ́n ó ti wá di àṣà pé tabasha ti ní 750 àbí 1 million à lọ ya fíìmù àgbéléwò. ẹ ti ẹ lọ sí fújìrọ̀ pọ̀pọ̀. everybody ẹjọ́ wa pọ̀ lórí iṣẹ́ tí wọ́n ń gbé aṣáájú gbogbo ẹ̀jẹ̀ the next thing á gbé fún marketer ibi tó ní wọ́n tẹ̀ tó máa ń dùn tó ti tọ́mátì ẹ̀ kí n kọjú síbí kábíyèsí ibi tó fọ́ọ̀dì sí ni pé tọ́mátì lè ṣó fíìmù wọn lórí